Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ yìí ní 28th of June 2028. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbílẹ̀ ni mo kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdùn, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Ẹ̀yin èèyàn lé ṣe mọ̀ pé a mú gist wá fún yín ní àná pé bàbá wéré ńlá pé wọ́n gbé adé fún Queen Naomi àti òrùka wọn. Bí a ṣe gbọ́ nìyẹn. Ṣé dẹ̀ mọ̀ pé gbogbo àwọn nǹkan tó yẹ kí bàbá wéré ńlá ṣe fún Queen Naomi, gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe fún wọn. Wọn ò dáwọ́ ìkọ̀kọ̀ dúró láti rí i wípé wọ́n padà gba ojúṣe èyí tó yẹ kí wọ́n máa ṣe nínú ààfin. A gbọ́ pé wọ́n gbé adé yèyé lúà fún wọn, wọ́n dẹ̀ fi òrùka lé wọn lọ́wọ́. A dẹ̀ rí gbogbo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú ààfin tó jẹ́ pé bàbá wéré ńlá ní mẹ́ta nínú àwọn olórí yìí àwọn máa gba àṣẹ wọn lọ́wọ́ wọn nítorí pé wọ́n sọ́pọ̀tì kábíyèsí bàbá wéré ńlá. Àtìgbà tí bàbá wéré ńlá ti sọ fún wọn pé kí wọ́n jáde nínú ààfin, pé kí wọ́n lọ ra lé, wọn ò dáhùn, wọn ò gbọ́, wọ́n yarí, wọn láwọn ò ní kúrò nínú ààfin bàbá wéré ńlá. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí a gbọ́ nǹkan tí bàbá wéré ńlá tí wọ́n tún ṣe o. Wọ́n ní bàbá wéré ńlá ti lọ gba àwọn security guard, tó jẹ́ pé wọ́n máa ṣọ́ Queen Naomi. Ẹ rí i pé èyí lágbára, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní àwọn security wọ́n ní wọ́n lọ hire wọn ni wọ́n ń ṣe local security o, international security ni o, tó jẹ́ pé wọ́n ní clearance, wọ́n ní certification, òun ni bàbá wéré ńlá gbà. Nítorí pé wọ́n ní àwọn ò fẹ́ wàhálà kankan fún ìyàwó àwọn. Àwọn ò fẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ba inú ìyàwó àwọn jẹ́. So nǹkan tá a gbọ́ òun ni wípé bàbá wéré ńlá gba àwọn security yìí nítorí pé wọ́n fẹ́ kí ìyàwó wọn kó ní ìfọ̀kànbalẹ̀. Nítorí pé wọ́n fẹ́ kí ìyàwó wọn kí wọ́n ní ìfọ̀kànbalẹ̀ nínú ààfin. Ìtorí ẹ̀ ni wọ́n fi lọ gba security. Ẹ dẹ̀ rí i pé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ààfin yẹn ó tojú sú èèyàn ní ìgbà míì, ẹ̀yin èèyàn lé. Nítorí gbogbo àwọn nǹkan tá à ń gbọ́ wípé wọ́n ń rì mọ́ inú ààfin. Nítorí gbogbo àwọn nǹkan tá à ń gbọ́ wípé àwọn èèyàn ń ṣe nínú ààfin tó jẹ́ pé wọn ò dẹ̀ ní mọ àwọn tí wọ́n ń ṣe, tó jẹ́ pé gbogbo wọn máa deny ni. So wọ́n ní bàbá wéré ńlá wọ́n ṣe èyí láti dáàbò bo Queen Naomi. Ṣé ẹ mọ̀ pé there was a time tí a gbọ́ pé màmá Queen wá ní kò sí ààbò nínú ààfin tó, wípé nítorí ẹ̀ àwọn ò lè risk life ọmọ àwọn. So bóyá nǹkan tí bàbá wéré ńlá fi gbé ìgbésẹ̀ tí wọ́n gbé ni. Ṣùgbọ́n èyí tá a gbọ́ yìí ó yà wá lẹ́nu o, ó dẹ̀ jọ wá lójú. Nítorí pé Ọlọ́run ó ń ṣe iṣẹ́ àrà ní inú ayé Queen Naomi. Wọ́n ní bàbá wéré ńlá wọ́n ní wọ́n gbé gbogbo àṣẹ Queen Naomi padà fún wọn. Àṣẹ tó yẹ kí wọ́n gbé fún wọn, wọ́n ní wọ́n gbé padà fún wọn pátápátá. Kí ló dé tí bàbá wéré ńlá fi gbé àṣẹ yìí fún Queen Naomi padà? Ìtorí pé àwọn gangan àwọn ni wọ́n ti jẹ yèyé lúà tẹ́lẹ̀ kó tó di pé bàbá wéré ńlá wá sí inú ààfin. So wọ́n ní wọ́n ṣe gbogbo èyí fún Queen Naomi o. Wọ́n ní inú àwọn àǹtí wa yìí ò dùn o, pé wọn ò nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tí bàbá wéré ńlá ṣe yìí, pé wọ́n ń bínú, pé wọ́n ń sọ̀rọ̀, pé báwo ni bàbá wéré ńlá wọ́n á ṣe gba àṣẹ àwọn lọ́wọ́ àwọn. Ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé bàbá wéré ńlá wọ́n ní sùúrù tó fún àwọn sisi wa gbogbo yìí. Torí gbogbo nǹkan ni wọ́n fi tẹ́ wọn lọ́rùn, tó dẹ̀ jẹ́ pé pẹ̀lú gbogbo bí wọ́n ṣe
sọ fún wọn, wọn ò gbọ́, wọn ò dáhùn. Wọ́n ń ṣe nǹkan tó yẹ kán ṣe ni láti fi má jẹ́ kí inú bàbá Ewérínlá kó dùn. Ẹ̀yin èèyàn ilé, àfi kí Ọlọ́run kó máa ṣọ́ kábíyèsí o. So bí a ṣe gbọ́ nìyẹn, wọ́n ní kábíyèsí gbé gbogbo àṣẹ, wọ́n gbé lé Queen Naomi lọ́wọ́. Wọ́n ní wọ́n gbé àṣẹ yìí lé wọn lọ́wọ́. Wọ́n ní wọ́n dẹ̀ gba security tó máa tẹ̀lé wọn kiri, tó máa monitor gbogbo movement wọn. Ẹ mọ̀ pé kò sí ààbò ní Nàìjíríà tó. Ọlọ́run nìkan, ọba Elédùmarè òun nìkan ni ààbò wa ní Nàìjíríà yẹn. Ẹ wo bí àwọn ajínigbé gbogbo wọn ṣe pọ̀. Then yàtọ̀ sí ààbò, gbogbo àwọn nǹkan tó ń ṣe ní Nàìjíríà, bó ṣe ń gbé àwọn olówó tó yẹ pé wọ́n máa gba ransom. Ìtorí ẹ̀ ni bàbá Ewérínlá náà fi ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe láti fi protect Queen Naomi. A gbọ́ pé kan nínú àwọn sisi wa ó lọ sọ́dọ̀ bàbá wa Parọ́pò, ó lọ ń bẹ̀bẹ̀. Wọ́n ní Parọ́pò sọ fún yín pé kò lè change láíláí, wípé gbogbo àtìgbà táwọn ti mọ̀ nínú ààfin yẹn, kò sí nǹkan kan tó ṣe tó jẹ́ pé ó bójúmu, pé ìjà tó máa ń jà, ìjà tí ò lẹ́tọ̀ọ́ ni. Wípé kó má wá bẹ àwọn o, wípé ọkọ wọn ló ní àṣẹ lé wọn lórí, nǹkan tí ọkọ wọn bá dẹ̀ sọ ni kó ṣe. Ẹ̀yin èèyàn ilé, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí pé Ọlọ́run Elédùmarè ó dúró ti Queen Naomi, ó dẹ̀ gbèjà wọn. A gbọ́ bí wọ́n ṣe sọ pé kí àǹtí wa kan kó má lọ sí Royal Mansion torí paramọ́lẹ̀ ni. Nítorí pé gbogbo àwọn nǹkan tí ó ń ṣe fún Queen Naomi, gbogbo àwọn èèyàn rí gbogbo nǹkan tó ń ṣe fún Queen Naomi, kò dẹ̀ ń ṣe nǹkan kékeré rárá. So gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ó ní Dr. Elizabeth ló fi ń support Queen Naomi láti ìbẹ̀rẹ̀. Nítorí Dr. Elizabeth rí i wípé àwọn nǹkan tí wọ́n ń ṣe nínú ààfin yẹn kò bójúmu rárá. Wọ́n ní Láídé wá sínú palace, ó wá fi àǹtí wa ìkan nínú wọn ṣe yẹ̀yẹ́ wípé ṣé bí ó ń pe Queen Naomi ní ex-queen ni. Ṣé bí ó ń pe Queen Naomi ní pé Queen Naomi tí ó kàwé, wípé illiterate ni Queen Naomi. Wípé ṣé bí ó sọ fún Queen Naomi pé kò sí nǹkan tí Queen Naomi lè dà, wípé nobody, wípé she is nobody, wípé ṣé bó sọ bẹ́ẹ̀ ni, pé so ní ìsìn. Ṣó lè sọ pé Queen Naomi is nobody, àbó lè sọ pé Queen Naomi ò kàwé, àbó lè sọ pé Queen Naomi ò jẹ́ nǹkan kan, wípé ibi tí Queen Naomi bá dúró sí, ṣó lè dúró síbẹ̀. Wọ́n ní Láídé fi ṣe yẹ̀yẹ́ dáadáa. Nǹkan tá a gbọ́ nìyẹn o, ẹ̀yin èèyàn ilé, allegedly ni o. So wọ́n ní ìgbà tí kábíyèsí dẹ̀ ti gbé gbogbo ọ̀pá àṣẹ tó ti gbé lé Queen Naomi lọ́wọ́ àti yèyé olúwa, wọ́n láǹtí wa, wọ́n náà gbọ́dọ̀ bàbá Ewérínlá lọ o. Ipò lọ ń bẹ kábíyèsí, wípé ńgbà tí kábíyèsí dáhùn, tí wọn ò dáhùn, wípé ṣe ló gbọ́dọ̀ Parọ́pò lọ, wípé Parọ́pò dẹ̀ sọ fún kó má wàá bá wọn o, kó lọ bọ́kọ ẹ̀ o, àwọn ò ní nǹkan kan táwọn fẹ́ sọ. Pé torí ìgbà táwọn ń bá wọn sọ̀rọ̀, wọn ò gbọ́, wọn ò listen. Wọ́n ní Dr. Elizabeth ní gbogbo nǹkan tán máa ń ṣe láyé yìí, pé kán mọ̀ pé Ọlọ́run Elédùmarè ó ń rí gbogbo wọn. Wípé torí Queen Naomi wọn ń sọ̀rọ̀, wípé kò dẹ̀ ń ṣe pé Queen Naomi ò fẹ́ sọ̀rọ̀, wípé ṣùgbọ́n nǹkan tí Queen Naomi gbé dání àti ẹ̀mí tó ń gbé inú Queen Naomi yìí tó jẹ́ ẹ̀mí Ọlọ́run, ó ní Queen Naomi fi ń wò wọ́n ràn. Pé ṣùgbọ́n gbogbo nǹkan tán ṣe, wọ́n ṣe ẹni tí ò yẹ kán ṣẹ̀ ni. Ẹ̀yin èèyàn, wípé torí Queen Naomi ò deserve gbogbo nǹkan tán ṣe fún Queen Naomi. Wọ́n ní bí Queen Naomi ṣe take over ní inú palace àti gbogbo àwọn security, wọ́n ní ó ń ya àwọn àǹtí wa yìí lẹ́nu. Wọ́n ní wọ́n bínú, wọ́n sọ̀rọ̀, wọ́n sunkún. Ṣùgbọ́n ẹ̀pa kò bóró mọ́, olórùka ti gbòrùka. Kò jẹ́ bó ṣe jẹ́, ẹ̀yin èèyàn lé, gbogbo nǹkan tí mò ń sọ allegedly ni o, ọ̀tá gbọ́ la wá torchlight sí. Dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba láàánú á máa wà pẹ̀lú gbogbo yín o.
gbogbo ẹ̀yin ọlọ́jọ́ bí a kí yín ẹ kú ìyèdún ẹ kú ọdún ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o ní agbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ subscribe o kẹ̀dẹ̀ tẹ notification bell so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá gbogbo yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Orúkọ mi ò yí padà, Máṣọ́lá ni orúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up, ó ṣe pàtàkì fún channel wa. Ẹ dẹ̀ má gbàgbé kẹ́ subscribe ẹ̀yin tẹ́ bá ti subscribe. Prize giveaway wa ó ti dé tán o, July 15 ẹ máa gbáradì ní agbára Ọlọ́run. Èèyàn 40 la pinnu láti mú ní July 15. Ẹ̀yin èèyàn lé ẹ comment ẹ like ẹ share, inú ẹ̀ láti máa mú yín àti mú àwọn èèyàn o. So tó bá di ending of this month màá bẹ̀rẹ̀ sí post orúkọ. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.